Amẹ́ríkà ń bẹ nílẹ̀ ó dá mi sí ọba olúwa mi. London ń bẹ nílẹ̀ ó dá mi sí ọba olúwa mi. Saudi ń bẹ nílẹ̀ ó dá mi sí ọba olúwa mi. Nàìjíríà tó dá mi sí rèé ọba olúwa mi. Ìlú tí rán jọba tábò sí ń jẹ mọ́gàjí ilé. Màṣẹjá ti gbé bẹ̀mí sọ̀rọ̀. Màṣẹjá ti gbé bẹ̀mí sọ̀rọ̀. Màṣẹjá ti gbé bẹ̀mí ó sọ̀rọ̀. Màṣẹjá ti gbé bẹ̀mí ó sọ̀rọ̀. Màṣẹjá ti gbé bẹ̀mí ó sọ̀rọ̀. Nínú àwọn ọ̀rọ̀ olówó iyebíye tí Ànábì sọ sallallahu alayhi wa sallam, ó sì Ọlọ́run ní irhamu thalathatan minan nas. Ànábì ní ẹ ṣàánú èèyàn mẹ́ta, ẹ sunkún fún wọn, inú ìṣòro ni wọ́n wà. Irhamu thalathatan minan nas. Aziza kawumi dhalla, èèyàn pàtàkì tó wá yẹ̀yẹ́ tọ́lá bọ́ lọ́wọ́ ẹ̀, tágbára bọ́ lọ́wọ́ ẹ̀, ẹni tí ń bùn àwọn èèyàn mílíọ̀nù tó dẹni tí ń tọrọ kọ́bọ̀. Ànábì ní ẹ má fi ṣe yẹ̀yẹ́. Pity him, shed tears for him, be merciful with him. Ẹ ṣàánú ẹni. Waganiyun iftakora, olówó tó dolòṣì. Ànábì ní ẹ má fi ṣe yẹ̀yẹ́ o, ìníláárí Ọlọ́run ló mọ̀ ọlá. Ẹ ṣàánú ẹ má fi ṣe yẹ̀yẹ́. Eléyìí tó wá pàtàkì ń bẹ, wa aliman bayna juhal, onímímọ̀ tó bá rẹ̀, tí ń sọ òdodo, tí ń sọ nítorí, tó ń àti òdodo, àmọ́ tó bá rẹ̀ láàrin àwọn alábòsí, tó bá rẹ̀ láàrin àwọn oníjàmbá, tó bá rẹ̀ láàrin àwọn tí ẹ̀sìn ti kó ń tọ́ dànù ọpọlọ wọn kú. Wọ́n ti ṣì ẹ̀sìn gbọ́ pátápátá. Ẹ̀sìn wá láti wá jí ọpọlọ wa ni. Ẹ̀sìn wá ó wá pa ọpọlọ àwọn kan ni. Báwọn kan ṣe lo oògùn oorun tí wọ́n fi sùn, ó làwọn kan lò tí wọ́n fi high. Ní táwọn kan lò tí wọ́n fi ní mental problem, làwọn kan ní wọ́n lò tí wọ́n fi ní sinmi o. Àánú Nàìjíríà ṣe mí gan, ìlú tó dodo ọ̀tá kọ́bọ̀. Ẹ wò ó lápèjúwe. Ànábì ní idha wudhiya shay'un fi ghayri mawdihi fantasiru sáà. Tẹ́ bá ti gbé nǹkan síbi tí kì í sáàyè ẹ máa retí pé problem ó ṣẹlẹ̀, òpin dé tán. Ẹ wariwo ń tàn pa nípa radical ideology. Ẹ wo tí radical ideology tó sọ wádà, kì í ṣe nínú mùsùlùmí nìkan o. Radical ideology ń bẹ ní Islam tí wọ́n tán attack ẹ̀sìn ẹlẹ́sìn. Wọ́n ń fa àwọn èèyàn mùsùlùmí ẹgbẹ́ wọn gan, wọ́n ń yẹ̀yẹ́ ẹ̀, wọ́n ń pè everybody ń kèfèrí. Wọ́n ready láti pa anybody tí ò bá tẹ̀lé lànà tiwọn. Bẹ́ẹ̀ náà ló wà ní ẹ̀sìn Christianity o. Àwọn radical ideology ń bẹ, ẹ̀sìn ẹlẹ́sìn làwọn attack lójoojúmọ́. Ẹni tí ò bá tẹ̀lé lànà tiwọn kò sí lójú ọ̀nà, èébú àtèpè ni wọ́n fi sìn. Bẹ́ẹ̀ náà ló wà ní traditionalist. Àwọn radical ideology kan náà ń bẹ. Ọ̀rọ̀ sọkúsọ, ọ̀rọ̀ tó jẹ́ pé tí ìran generation tí ń bọ̀ bá dé bá rú ọ̀rọ̀ bẹ́ẹ̀, èpè ni wọ́n fi máa ránṣẹ́ pé àsìkò àìmọ̀ kan ń lásìkò táwọn bàbá yìí lò lọ. Ṣé bàbá táwọn ní sọ jágbàjàgbà yìí? Ẹ wò lápèjúwe, ẹ wò gọ́fúnà Niger State, ìyẹn gọ́fúnà Umaru Bago, òun ló ṣòfin torí nínú state tí àwọn bandit tí wọ́n fẹ́ sọ di ahoro, tíjọba náwó láti gba àwọn èèyàn sílẹ̀, state yẹn jẹ́ kan nínú ẹ̀ o. Ó wá ronú pé kí ló lè fa wàhálà yìí. Ó wá rí pé radical ideology ló lórí wàhálà. Governor Niger State ń ló bá gbé ìgbésẹ̀ tó dáa, very commendable step. Ń ló bá gbé ìgbésẹ̀ àkọ́kọ́. Ó ní gbogbo ẹni tí ó bá máa ṣe wáàsí á máa fẹ́ tiẹ̀. Ó gbé jáde lófin gan ni. Tó bá ti fẹ́ ṣe wáàsí, kó tó ṣe wáàsí, submit ẹ̀ sí Ministry of Religious Affairs àbí nǹkan. Àwọn tá a kó síbẹ̀, àwọn tọ́pọlọ wọn ò lọ ni, àwọn tó rí wọn pé nínú mùsùlùmí, nínú Christian, nínú traditionalist, kódà nínú atheist, wọ́n bẹ́ẹ̀ submit fún wọn. Ẹlẹ́ẹ̀kejì, àwọn ọmọ fún gbogbo ẹni tí ó bá ṣe wáàsí nonsense. Majority ẹni tí ń ṣe wáàsí ideology burúkú ni wọ́n kó sọ́pọlọ ẹ̀, ìgbẹ́ ní bẹ lọ́pọlọ ẹ̀. Kó má máa wá kó òórùn ìgbẹ́ran everybody. A máa fún yín lóṣù mẹ́ta tí wọ́n fi máa screen ẹni tí ó bá ṣe wáàsí. Wọ́n sì máa fún yín láńsẹ̀nsì pé
o deserve pò lè ṣe irú tí wọ́n ṣe Saudi Arabia náà ni exactly tí wọ́n ṣe Saudi Arabia tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀. ẹlẹ́ẹ̀kẹta oníkan DSS wọ́n máa mọ́nítọ̀ gbogbo oníwàásù àti gbogbo oníwàásì àti gbogbo onírúbọ ẹ máa mọ́nítọ̀ wọn wàhálà yìí tó wọ́n fẹ́ sọ Niger State dáwóró. ẹlẹ́ẹ̀kẹrin immediate arrest fún anybody tí wọ́n bá tó ń promote violence tó ń promote hatred tó ń ààbò àwọn bandit tẹ́ ẹ bá ti rí immediate arrest kẹ́ẹ̀dẹ̀jọ́ máa lọ court. ẹ wò fi tó dáa tó ṣe ẹ wà nínú state tí wọ́n ti pààyàn jù lórí ọ̀rọ̀ bandit Niger State jẹ́ kan Ọlọ́run nìkan ló lè kàyé nọ́mbà ẹni tí wọ́n ti pa Ọlọ́run nìkan ló lè kàyé ìlú tó ti da oró ń bẹ̀ Ọlọ́run nìkan ló lè sọ iye ẹni tí wọ́n kó lọ́nu igbó tí ó padà dùn ní àárọ̀. ọwọ́ agbègbèsẹ̀ yìí lọ́ba rí i pé àwọn olórí àwọn Fúlàní ń takò òun àwọn ni wọ́n ń kó àwọn èèyàn jọ. àkọ́kọ́ tó kọ̀ yà lẹ́nu ni pé àwọn human rights kan ní ẹ̀kọ́ dìde state ẹ̀ human rights àwọn ní ẹ̀kọ́ challenge ẹ̀ pé everybody there is freedom of speech nínú òfin Nàìjíríà wọn àwo kí ni àdánwò tí kí ni ẹ̀ kó bá ayé mọ́. lónà bá gbégbèsè pé gbogbo ẹ̀yin lórí Fúlàní à ń suspect pé ń hábọ̀ wọn òun sáàkì gbogbo yín ọ̀tán nígbà tí ètò ọ̀sẹ̀ kan lásìkò tí kàmpéènì ń bọ̀ kíá àwọn èèyàn ń kú gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ àwọn tí wọ́n jẹ́ ṣàǹkùṣàǹkù nígbà àwọn olórí abúlé wọn ti sọ fún ẹ pé àwọn ò bá yín ṣe mọ́ ó kálukú defect kó nínú pátì ẹ̀ pátì míì ní Nàìjíríà yìí pátì míì tóun náà ń kó òun wá láàfíà ó sì ń aláwọ̀ àwọn èèyàn kan máa bọ̀ èèyàn máa wọ́rì àwòrán yìí lọ́wọ́ níta ẹ bá fẹ́ láṣẹ. irú ìlú wo lọ́lọ́run wá dá wa sí báyìí nígbà tọ́rọ̀ fẹ́ yíwọ́ kí á lọ pé stakeholder meetings pé ẹ má bàyé jẹ́ mọ́ ń lọ́wọ́ rere ló ń fẹ́ ṣe àmọ́ tí tọ́rẹ bá dìkà ìpàdé dọ̀hún lòun náà ń dọ́gbọ́n rí fásitì ẹsẹ̀ díẹ̀díẹ̀ báyìí ó tún sọ̀kan jẹ̀ta ọ̀rọ̀ tó tún le náà ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe wàásù wàhálà gbogbo yín làkó nílẹ̀ ó sì tún sọ ní jẹ̀ta àbíjọ́ wò ni bó bá sọ tó le àtúnsáré reverse àní Amẹ́ríkà ń bẹ ní ilẹ̀ ó dá mi sí ọba olúwa mi London ń bẹ ní ilẹ̀ ó dá mi sí ọba olúwa mi Saudi ń bẹ ní ilẹ̀ ó dá mi sí ọba olúwa mi Nàìjíríà tó dá mi sí rèé ọba olúwa mi ìlú tí rán jọba tábò sí ń tẹ̀mọ́ gàjí ilé má ṣe já ti gbé bẹ̀ mi sọ̀rọ̀ má ṣe já ti gbé bẹ̀ ẹ wá wò ó lápèjúwe ẹ wò wá síta ṣe lọ kí ló mú àwọn èèyàn tọpọlọ ẹlòmíì ti tọ̀nù sẹ́yìn báyìí níta ń sọ níbi wá sí yẹn ni pé ẹ jẹ́ kájọ pawọ́pọ̀ ká bá crime jà ẹ fi ọ̀rọ̀ mùsùlùmí lẹni wọ́n mú kírísítẹ́nì lẹni wọ́n mú traditionalist ni ẹ fi ọ̀rọ̀ yẹn lẹ̀ tẹ́ ẹ bá ń dárúkọ ẹ̀sìn á lè wí ní tìǹbẹ̀lẹ̀ torí wọn mọ̀ ní supporter náà àwọn ẹlẹ́sìn tẹ́ ń pè wọ́n mọ̀ o ẹ jẹ́ ẹ fi yẹn sílẹ̀ mo béèrè mo níta lẹni tó print AI picture sẹ́ẹ̀rí kí DSS department kan gbé picture yẹn jáde ni ẹ ṣe search pé ṣé DSS ló gbé picture yìí jáde àwọn sálọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ wọn nítorí ká lè fẹ̀sìn ara wa ṣe yẹ̀yẹ́ ok bá a bá dákẹ́ bá wọn ṣe print fọ́tò yẹn kán tún mẹ́lòmíì kán mùsùlùmí náà tún lọ print ti christian míì tó bá jẹ́ pé christian ní a mú kán tún mẹ́lòmíì tó jẹ́ ritualist kán náà tún lọ print ẹ̀ kán máa tag ẹ̀ mọ́ traditionalist àkọ́kọ́ bá ẹnìkan wí láàfin tẹlòmíì ṣe ìjọba ò kí ń rìlíìsì fọ́tò àwọn tí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ yẹn until ìgbà tí wọ́n bá tó rí i pé ilé ẹjọ́ ti gbégbèsè tó yẹ lórí ẹ̀ àfi tí wọ́n bá tó pàréèdì wọn lókù ṣe é rí wọn bí ìjọba ti pàréèdì wọn ni ibo ni fọ́tò yẹn ti jáde ministry wo ló gbé jáde department wo lọ́ndà DSS ló gbé àwọn fọ́tò yẹn jáde kò sí eléyìí ní nǹkan tá à ń wí bẹ̀tà bó sí subhanallah kalmas ní religion is an opium of the people Nàìjíríà ó ṣe jẹ́ pé ẹ̀sìn ti kó ọpọlọ tẹ́ fi ronú lọ báyìí ẹlòmíà ní báyé bá lè bàjẹ́ ó bàjẹ́ kẹsìn Ọlọ́run sáàmù bàjẹ́ wèrè ní ọ ni so ó lọ practice ẹ̀sìn Ọlọ́run ní sánmọ̀ ni orí ilẹ̀ tó oníkọ́ bàjẹ́ yìí náà tó bá tiẹ̀ bàjẹ́ kò sẹ́sìn Ọlọ́run mọ́ kò sẹ́ni tẹ̀ mọ́. mo ń pariwo pé ẹja fẹ́ràn ara wa kálá unite tá a fẹ́ràn ara wa ni ìwọ̀nba làwọn èèyàn yóò lè rí ìlú wa wọ̀ àmọ́ wọ́n mọ̀ pé àwọn kan bẹ tán ṣe à certain ideology tó jọmọ́ tàwọn
mo rí inú ẹnìkan tó comment, ó dùn mí pé wọ́n yára delete comment yẹn torí mi ìbá mú orúkọ ẹ̀ jáde tí n bá pariwo ẹ̀ fáráyé. Tẹ́nìyẹn comment síbẹ̀ yìí pé kí ló dé tẹ́ ń attack wọn, ìbọn ọmọ ìyá wa ni wọ́n nínú Islam, ọmọ ìyá wa ni kí lọ́kàn yín bẹ̀, àmọ́ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ change wọn pọ̀ ni, change ta ni, change ta ni, change ta ni. Ní tí ò yí àwọn èèyàn yìí ni pé ó easy láti change ẹ̀sìn bí uniform lẹ̀sìn, ó lè bọ́ lẹ́sìn kó sọ pé ó ṣe mọ́. Uniform easy láti change, ìwà ò easy láti change. Criminal crime tí ń bẹ lára wọn ò easy láti change. Àbákú lásọ eégún ni, tírípù kan ètò lè. Mo ti wí láìmọye ìgbà. Ṣé bírú àwọn tí wọ́n ti pààyàn rẹpẹtẹ yìí, tí wọ́n bá dá àwùjọ mùsùlùmí, tí wọ́n bá ìwọ mọ́sálásí kan tí ń tomi lójú tó ní mo fẹ́ jẹ́wọ́ ní sọ́nà lè foríjì wọn báyìí, òun bayé jẹ́, ìgbà yẹn lẹ́mọ̀ wá rántí ẹni ọ̀pààyàn 99 tọ́lọ bá àfáà kan tó ní òsì àforíjìn, tọ́wọ́ apá àfáà yẹn náà tọ́lọ́ wá padà foríjìn, àwọn wá sí wèrè tí ọ̀bá làákà ìmú. Ìgbà yẹn lẹ́mọ̀ wá rántí tọ́ba tí wọ́n ń pè sọ́lọ́run sì lè foríjìn wọn báyìí, òun bayé jẹ́, òun pa èèyàn bíi báyìí, òun gé ẹnìkan lórí, òun gé ẹnìkan níkùn. Tọ́ba ti bú ẹkún lẹ́ẹ̀rí àwọn dìndìnrín tí wọ́n máa ṣe subhanallah, subhanallah, subhanallah. Ibẹ̀ lẹ́ẹ̀tì rẹ̀ nìkan tí wọ́n máa fọwọ́ pàtẹ́ pé inna Allaha ghafurur rahim. Ẹni tó yẹ mú lójú ẹsẹ̀ fà lé àwọn tí wọ́n gbé lọ bí tí wọ́n máa gbé wọn lọ lọ́wọ́. Ẹ wá dúró àwọn tí wọ́n ti pààyàn sẹ́yìn. Àìmọye amúrọ̀bà tó ti kọjá lọ tó wọ chọ́ọ̀chì, kódà omi di pastor tó dá chọ́ọ̀chì sílẹ̀ yóò tún máa confess yẹ publicly, ó fi proud. Tí ó máa sọ pé ẹ̀mí mímọ́ lọ fẹ́ sí òun lára, òun burú gan ni. Obìnrin tó lóyún òun gé nídajì ara, gé méjì, ọmọ kékeré òun gé. Àmọ́ ẹ̀mí mímọ́ kò sí tí ò jùlọ ní gbogbo èèyàn ọba máa sọ pé hallelujah, hallelujah. Ṣé nǹkan bẹ níbi kíní ìsá? Àìmọye èèyàn tó ti fìyàn sògùn owó. Ǹjọba dọ́dọ̀ àwọn traditionalists tí bá ń sọ fún wọn yìí pé Ọ̀rúnmìlà mí sóhun lára, ẹ̀mí àwọn bàbá wa ló dáhùn padà, òun ti ṣàbúrú jìnnà, eriwo yà làwọn náà máa pa. Irú orílẹ̀-èdè wo lọ́lọ́run dá wa sí? Kí ló dé tá kì í wake up? A ní ẹjẹ́ àjọ pawọ́pọ̀ ká attack criminal. Ẹ̀sìn tí ń ṣe ọ̀kan wá tí wọ́n bá ní àwọn criminal kan, èwo làbúrò máa sọ pé àwọn mùsùlùmí tó dé, àwọn náà ni ẹ̀yin kírísítẹ́nì ibẹ̀ láwọn mùsùlùmí ni, ẹ̀rọ kọ yín bẹ̀ ni, ẹ̀yin ọ̀daràn tẹ́ ń pè wá lọ́daràn yìí, ẹ̀yin ritualist, àwọn ritualist kan ni wọ́n mú rí àwọn oníyì ló kọ rẹ̀. Ṣé wọn ò ti sọ fún yín pé ẹ̀yin lẹ́ ń da yẹ́rú sórí gbogbo yín dàrú ni? Kí ló dé tá ẹ̀ ronú báyìí? Kí ló dé tá ẹ̀ nílà ká ìbáyìí? Nínú tó burú jù ní kéèyàn ọmọ bá olórí ibú gbáyé. Nǹkan tó bá mọ̀ pé ò lè ṣe má ṣe é. Mo máa ń kọ, ó wà nínú àwọn adab tí mo máa ń lò pé fasamu afatu min suhbati kò ní fasamu afatu min suhbati kò ní malam tujanizi o father antu jalisa o. Ẹni tí ò bá yẹ kó bá rìn má jókòó tì í. Orí ibú máa ń ràn ní àkóràn lórí ibú. Àbẹ́là tẹ̀rí yẹn, òwú tí ń bẹ láàrin àbẹ́là náà fẹ́ kánná sí, wọ́n kánná sí báyìí. Àbẹ́là gangan funfun tó ráǹdì ẹ̀hún náà ń jọ bí náà yẹn ṣe ń jò òwú níjọ́ àbẹ́là náà. Níbo la fẹ́ bá eléyìí dé lórílẹ̀‐èdè Nàìjíríà? Kadhaba Ṣaitọ́nù wà lọ́wọ́ sọ́dàkọ̀. Ẹni ó bá ti jẹ́ Sàtánì, ọ̀rọ̀ tí bá ń tẹnu ẹ̀ jáde kódà bó jẹ́ òdodo ni, ẹ gbà pé rọ́ ní pa ní mọ́mẹ́ǹtì yẹn. Ẹ wò lápèjúwe, ẹ ò bá wọn kọ́ gbé orúkọ àwọn 5 kan jáde, àwọn mùsùlùmí kan ní àkọ́kọ́ jáde tán pé ebe ní mùsùlùmí ní gbogbo wọn, àṣẹ kírísítẹ́nì náà ń bẹ́ẹ̀ nígbà wọn wá stọ́dì ọkàn dáadáa náà kírísítẹ́nì náà bá tó fẹ́ jáde. Sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lẹ́ ń da yẹ́rú. Nígbà wọn tún wá rí kinní kan àyàn níyì ń bẹ̀ làwọn tí bí yẹn náà bá tún jáde pé ẹ̀rọ àwọn traditionalists, ẹ̀rọ àwọn ṣẹ̀ṣẹ̀ àṣẹ̀yìn ni. Kí wọ́n tó wá kálukú tó wá balẹ̀ nígbà wọn farabalẹ̀ stọ́dì orúkọ. Àwọn orúkọ tí wọn kọ́ gbé jáde, Babangida, gbogbo èèyàn mọ̀ pé nọ́sánà nìyẹn tiẹ̀. Ó ṣeéṣe 90% pé kó jẹ́ mùsùlùmí. Wọ́n tún dárúkọ ẹlòmíì lára àwọn tí wọn gbé jáde.
wọ́n tún pè kan ní Abdulrazak. No, àwọn yẹn kọ́ ni mo kọ́ fẹ́ dárúkọ. Àwọn orúkọ márààrún yẹn wọ́n kọ́kọ́ tò wọ́n. Awoniyi ń bẹ, Oyeniyi àbí nǹkan, Anyaniyi ń bẹ nínú wọn, Sunday ń bẹ nínú wọn, Abdul kini kan ń bẹ nínú wọn, Mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀, Christian bẹ́ẹ̀ bẹ́ẹ̀, traditionalist bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mo fẹ́ sọ nù. Òun làwọn tí wọ́n kọ́kọ́ kó, tí wọ́n pè wọ́n ní Eden abetting, including ọmọ university kan tí wọ́n lòun ló lọ bá wọn gbowó nígboro. Instead tí gbogbo wọn panupọ̀ mọ́ ṣépèlé wọn, ká panupọ̀ threat wọn àti sọ́dọ̀rọ̀ ẹ̀sìn. Bẹ́ẹ̀ àwọn èèyàn yìí náà máa ń bẹ̀rù tí wọ́n bá rí pé àwọn èèyàn péjọ jù, pé ẹnu àwọn èèyàn ti kò lórí àwọn, ẹ̀rù máa ń bà wọ́n o. Àmẹ́yìnlẹ̀ jẹ́ ẹ wá worúkọ etí ẹsẹ̀ tún wá gbé jáde àwọn tí wọ́n gbé lọ kóòtù tí mo ṣe prógráàmù lórí ẹ̀ táwọn kan ń pé ọmọ ìyá wa ni wọ́n, ọmọ ìyá wèrè wo. Eré kí lajá ń bá, eré kí lẹyẹ ń bára wọn ṣe tán tù yí ara wọn. Èmi pa ọmọ ìran ti ẹni tí wọ́n wà pa ọmọ ìran tèmi tó wàá sọ pé innamal mu'minuna ikhwa. Ibo lọmọ ìyá ẹ̀sìn náà ti bọ ọmọ ìyá wèrè nìyẹn kì í sọmọ ìyá ẹ̀sìn. Ẹni ọba jọmọ ìran mi tó bá jẹ́ babaláwo ìran mi ni, bó bá jẹ́ Christian ìran mi ni, tó bá jẹ́ Mùsùlùmí ìran mi ni. Àkọ́kọ́ dáàbò bo territorial integrity wa náà, ìlú tèmi lélẹ́yìí àkọ́kọ́ jọ prevent ẹ̀ náà. Ńgbà bá ṣe yẹn tán látò máa wá yọjú ràn sórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ìyẹn láàrò látilẹ̀ táwọn ìran míì fi ń gba gbogbo ilẹ̀ wá tán lọ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Táńtó bẹ̀ tí ọba Saudi Arabia dánrú ẹ̀wò níbo bó ọba jẹ́ ẹlẹ́sìn ẹ rí pé Saudi Arabia àti Syria ti tó mú nǹkan lẹ́ẹ̀bọ̀ fúnra wọn. Sí ìlú méjèèjì ìṣèlú Islam. Ìlú wọn ni wọ́n protect, kì í ṣèlú ẹ̀sìn àbí kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Ìlú òǹkálukú ló ń kálukú ń protect. Tí wọ́n bá jà tí wọ́n parí ẹ̀ tán ló ń kálukú ó padà sórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ibi báyìí ni mo ti fẹ́ ká kọ́gbọ́n. Amẹ́ríkà ń bẹ ní ilẹ̀, ó dá mi sí, ó dá mi sí ọba olúwa mi. Nàìjíríà tó dá mi sí rèé ọba olúwa mi. Ìlú tí rán jọba tábò sí ń jẹ mọ́ gàjí ilé. Má ṣe já ti gbé bẹ̀ mi sọ̀rọ̀, má ṣe já ti gbé bẹ̀. Ohun tó dájú tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀ ni pé ẹ̀sìn kan ò sọ ẹ̀dá kan dolóríire. Ẹ̀sìn ó kọ́ ẹ níwà bó ṣe gbáyé tó fi mọ̀ wá wù ni. Àmọ́ bó ṣe soríire wàá lu ọpọlọ ẹ, wàá dẹ̀ máa bẹ Ọlọ́run tì lẹ́yìn. Tó o bá wá láṣeyọrí tán wàá wá dìlé ẹ̀sìn ẹ lórí, wàá dìlé Ọlọ́run rẹ lórí. Kì í ṣe pé kó o máa sọ pé ẹ̀sìn báyìí ló ń ṣe kó dẹ̀ máa wù àkà, ó ń ba ayé ẹ̀sìn yẹn jẹ́ ni. Ènìyàn ní promote ẹ̀sìn, àṣeyọrí ẹ̀dá àwọn tí wọ́n gbẹ́sìn dání. Irú ìwà tó bá wù ni ó promote ẹ̀sìn tó gbé dání o. Ẹ wò ó lápèjúwe ní 751 Christian era, 751 AD. Àwọn Mùsùlùmí láti ilẹ̀ wá bí Àkùránì ṣe ń sọ̀kalẹ̀, bá Ànábì ṣe ń sọ, bí wọ́n ṣe ń sọ̀kalẹ̀ fún Ànábì, inú ọpọlọ Ànábì ni wọ́n sọ Kùránì kalẹ̀ sí. Ló fi jẹ́ pé 90% Mùsùlùmí nígbà Ànábì ń bẹ láyé gbogbo wọn ní há Kùránì sórí. Ibo ni wọ́n ń kọ Kùránì sí? Orí ewé, èpo igi, aṣọ. Kùránì ẹyọ kan lè kún odidi yàrá kan. Àmọ́ bó ṣe pọ̀ tó yẹn kò lè jẹpọ̀ torí ń bẹ lọ́pọlọ àwọn èèyàn. Àwọn tí há Kùránì sórí ti pọ̀ jù. Nígbà tó wá di pé ogun kan ṣẹlẹ̀ tí majority àwọn tó wá Kùránì sórí tí wọ́n kú síbẹ̀ ni wọ́n advise Abubakar pé ẹ jẹ́ ká kó Kùránì yìí jọ. Ìpìlẹ̀ planning bá ṣe kó Kùránì jọ nìyẹn. Kò fèdí kúrò lọ́pọlọ àwọn èèyàn, kò mix up, kò sí nǹkan kan tó yọ sọnù ńbẹ̀. Ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kó jọ bó ṣe bí wọ́n ṣe ń kọ sílẹ̀ tẹ́lẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní tún kọ. Ó wá yá kò pẹ́ kò jìnnà ní wọ́n bẹ̀rẹ̀ sí ra pépà ní China. Wọ́n wá ń print ẹ̀, wọ́n ń gbé wá láti print ẹ̀ lọ́dọ̀ ara wọn. Pépà China ń ta pépà sí wọn fún wọn. Wọ́n wá ronú pé ọ̀nà wo la lè gbé gbà àbí ká lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn China yìí ni. Wọ́n rántí hadith Ànábì tó ní itlubul ilma walau bisini. Ẹ wá mímọ̀ kódà bó jẹ́lẹ̀ China ni. Àsìkò tá Ànábì sọ̀rọ̀ yẹn technology irú báyìí ní bẹ ní China. Nígbà tó wá di ọdún 751 ní àwọn Tang dynasty, ìyẹn dynasty empire àwọn China ní bá gbógun wá bá àwọn Mùsùlùmí ní Abbasid era. Wọ́n pa wọ́n nípakúpa, àwọn náà wá jáde wọ́n lọ gbẹ̀san ogun yẹn padà. Àwọn Mùsùlùmí wá wọ́n win tán pátápátá tí ó kù síbi kankan. Gbogbo bí wọ́n bá ti jagun láyé ni wọ́n ti ní PWO, prisoner of war. Àwọn prisoner of war táwọn Mùsùlùmí kó tí wọ́n kó, wọ́n wá fún wọn lófin láti fi yín sílẹ̀. Àwọn tó bá lẹ́kọ̀ọ́ nípa bí wọ́n ṣe print paper, á fún yín léèyàn mẹ́wàá ẹ lọ kọ́ wọn. Níjọ́ wọ́n bá tó mọ̀ lóòótọ́ lọ, if not prisoner of war ni ẹ́. Wọ́n wá kó àwọn Mùsùlùmí
ló wá di pé the first printing press ní tí mùsùlùmí ní ìlélẹ̀ tó wà ní ìlú tá ń pè ní Samarkand tá ń pè ní Samarkand ní ló kọ́kọ́ wà tí wọ́n ti ní the first printing press lásìkò tí ó jẹ́ European Dark Age táwọn òyìnbó tójú wọn dúdú China lọ́làjú ayé nígbà náà European Dark Age títí ìgbà yẹn láti Samarkand ní printing press ti wá mú fún lọ sí headquarter Abbasid era ní Baghdad láti Baghdad ló wá padà ló wá gbàdélẹ̀ Europe tó wá di nǹkan ọ̀làjú lónìí àti Spain àti London àti gbogbo ẹ̀ ibi tó gbà ìlú Islam ní printing press gbàdébẹ̀ ẹ lọ Google ẹ lọ wádìí dáadáa kí ni tí mo sọ débẹ̀ ní táwọn yẹn ní lọ́pọlọ wọ́n fi promote ẹ̀sìn wọn kí ni wọ́n fi promote ẹ̀sìn ẹ̀ àbíbò ìwọ náà wà nínú àwọn tí wọ́n plan àti bá yé àwọn èèyàn jẹ́ ó promote ẹ̀sìn ọ̀nbẹ̀sìn jẹ́ ni ẹ wò lápèjúwe ẹ wo World Cup tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ǹjẹ́ ẹ mọ̀ pé ẹni tó jẹ́ star World Cup ìyẹn Lamine Yamal ǹjẹ́ ẹ mọ̀ pé mùsùlùmí ni láti Spain mùsùlùmí ni òun gangan ló gba World Cup yẹn lọ́wọ́ Trump ọmọ 19 years gbogbo bó bá ti score báyìí ó lọ ṣe sùjúdù sùkùrì ni yóò sáré lọ forí balẹ̀ lórí fíìdì tí gbogbo èèyàn rí wọ́n bi léèrè wọ́n ní kí lẹ̀sìn rẹ̀ ó ní alhamdulilayi muslim sẹ́yìn tó fún wọ́ àìníkan ló lo ọpọlọ tiẹ̀ tó fi promote Islam ìwọ sì ń lo ọpọlọ tiẹ̀ òfin ba yé àwọn èèyàn jẹ́ ọwọ́ alérò páyé ọmọ wa build lórí dáadáa táwọn ará àtàná ti ṣe lórí Islam ayé ò ní build lórí ẹ̀ tiẹ̀ tó ṣe lẹ́nìí òun lára yóò kọ jáde àní Amẹ́ríkà ń bẹ ní ilẹ̀ ó dá mi sí ọba olúwa mi Nàìjíríà tó dá mi sí rèé ọba olúwa mi ìlú tí rán jọba tí tábòsí ń jẹ mọ́ gàjí ilé má ṣe já ti bẹ̀bẹ̀ mi nítorí náà níparí mo ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin National Union onímọ́tò ní Lagos State mo ṣàdúrà fún yín lórí ikú Tọ́ba Ìjàyà mo ṣàdúrà fún yín Ọlọ́run ó mú yín dúró báyé ṣe rí lẹ́rí yẹn gbogbo ẹni tó bá ṣe gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ akin èèyàn tẹ́ gbọ́kànlé gbọ́kànláwo oògùn lọ́lọ́jọ́ kan pọ́njú Ọlọ́run nìkan lọ́lọ́jọ́ gbogbo ẹdíra ọlọ́wọ́ Ọlọ́run nìkan lẹ̀mí ẹ̀dá wà àmọ́ o mo ṣàdúrà fún Tọ́ba Ìjàyà gbogbo ìdílé ẹ̀ Ọlọ́run ó mú yín dúró Ọlọ́run ó mú yín dúró Ọlọ́run ó mú yín dúró tó Ọlọ́run ó ṣàforíjì fún òun náà Ọlọ́run ó ṣàforíjì fún torí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó kú yìí la ń gbọ́ oríṣiríṣi dáadáa tó náà ti ṣe ọ̀rọ̀ ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ìgbà wọn kọ 9 tàbí W ni lọ́dọ̀ ẹni tó kọ W tàbí M lọ́dọ̀ ẹni tó kọ M ni lọ́dọ̀ ẹlòmíì W ni o ẹni tó wà lọ́pọ̀sìtì ẹ̀ bẹ́ẹ̀ náà ni 9 ẹni tó kọ 9 sílẹ̀ ló jẹ́ 9 lọ́dọ̀ ẹ̀ lọ́dọ̀ ẹni tó wà lọ́pọ̀sìtì ẹ̀ 6 ni o bọ́lọ̀ ṣe ṣètò ayé náà nìyẹn èèyàn báyé bá ń sọ bákan tí èèyàn bá ti ní dáadáa tó pọ̀ kó fi yòókù lẹ̀ síwájú Ọlọ́run àbí Ọlọ́run ìdílé náà Ọlọ́run kó mú yín dúró gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá fún lórí onímọ́tò wọ́n bẹ̀rẹ̀ látòrí ọ̀gá ti Lagos State Alhaji Mustapha Sego Ọlọ́run á mú ẹ dúró Ọlọ́run á bá gbé Ọlọ́run á bẹ́ẹ̀ tó kò ní yíwọ́ mẹ́ ẹ lọ́wọ́ mo ṣàdúrà fún pírẹsidẹ́ǹtì àgbà Alhaji Musiliu MC Olúọmọ kò ní dàrú nígbà tí yín ẹ kú àròtì ẹ kú ìfẹ́ ọmọnìyàn kò ní bàjẹ́ fẹ̀yìn náà lálùbáríkà Al-Qur'an ẹjọ rí ìjọba sí i àforíjì tó pọ̀ Ọlọ́run kó bá sí Ọlọ́run mọ́ wàá dalẹ̀ ẹ̀rù ọmọ akẹ́ ó bẹ̀rù. aṣọ wà àwọn aṣọ tẹ̀lé lò lásìkò sọ́mà yìí ó wà Ọlọ́run gbọ́ mo ní àwọn summer wears tó jẹ́ native tẹ̀lé lò tátẹ́gùn máa fẹ́ sí ní dáadáa tẹ́ máa gbádùn ní sọ́mà yìí mo láwọn tẹ̀lé lò lọ sí pátí mo fẹ́ fi ọjà wọn wá gan lé ní tẹ́lẹ̀ mi mọ̀ pé kinní tí mo play máa tètè tán mo fẹ́ tú àwọn aṣọ fún wa kẹ́lẹ̀ mọ́ pé àwọn aṣọ wà nínú gan ni so àwọn ìtẹ́ bá fẹ́ even tí màá show style ìtẹ́ bá like ẹ pè mí ẹ bí mi Lady K mo fẹ́ ra àwọn style báyìí àdìrẹ ni àǹkárá ni lace ni damask ni aṣọ òkè ni tó bá wà máa sọ fún yín adẹ́jọ́ ṣe fídíò call ẹ wá àjọ yín tẹ́ bá ti rẹ́dí àti rajà ẹ ní ṣòfò ọmọ ẹ má pè mí ẹ̀yin tẹ́ bá ti rẹ́dí ní kẹ́ pè mí mo fi alálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi ògo ìlú bí tẹ́ wà yẹn tẹ́ máa rí lò mo fi bẹ̀yìn tẹ́ bá ti rẹ́dí ẹjọ́ máa pè mí ẹ̀yin tẹ́ ti rẹ́dí
ní kẹ́ pè mí, ojú òní tí mi ní wá yín tì, àwọn ọmọ yóò ní ṣìṣe. Ṣẹ́rí tó mú mi sọ ilé mi torí àwọn tó máa ń jẹ́ kí n páàkì ọjà jọ. Mo dẹ̀ sinmi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, Ọlọ́run bá mi ṣẹ́ ogun yẹn. Bóyá torí mo dẹ̀ voice out lógun yẹn ṣe ṣẹ́. So kí n má wulẹ̀ tí ìdákẹ́ kó lè ṣẹ́ wọlẹ̀ tán pátápátá, kó má di pé wọ́n máa pè mí wọ́n ní rajà. So ẹ jọ̀ọ́ yín tẹ́ bá ti ready pé yes ẹ fẹ́ sanwó ọjà yín lé ní àbí lọ́la, ẹ̀yin ẹni kẹ́ pè mí kí n bá yín ṣe kí n bá yín pààkì ọjà yín kí n bá yín sẹ̀dẹ̀. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú Amẹ́ríkà ẹ ní sanwó shipping. Wọn ò dẹ̀ ní gbédé kó wá gbowó lọ́wọ́ yín. Mi ò ń lo àwọn tó ń ṣe bẹ́ẹ̀. Mi ò ń lo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó bá gbẹ́rù dé tán wá tún ní kẹ́ wá sanwó. Mi ò lò wọ́n. Ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà ẹ ní sanwó kankan. But tó wà bẹ́ẹ̀ mi nítorí kẹ́ lè bá mi rajà kí n má ṣàlàyé fún yín. Ṣé rí àwọn country kan wà sìn, mo ní list wọn lọ́wọ́. Àwọn Canada Post go ti ẹgbẹ́rù lọ síbẹ̀ for now. Kò dẹ̀ sí nǹkan méjì ju wípé tó bá ti gbé ẹrù débẹ̀ lẹ́yìn tó bá ti gbowó ń bí, tó bá tún fẹ́ gbẹrù wọn lọ wọ́n á tún ní kó sanwó. Kí ni yẹn jẹ́ kó sú Canada Post because a lot of people wá kọ ọjà sílẹ̀ wọn gbà ọ wá ń dá padà. So ó jẹ́ kó ṣe kí ni for now wọ́n bag àwọn country 12 wọn gbé ọjà lọ síbẹ̀. Èmi ní France o, gbogbo àwọn ọmọ bìbí tó wà ní France sí yìí mo wọ̀ pé mo máa miss wọn. Àwọn tó wà ní Italy mo máa miss wọn. Even àwọn tó fẹ́ rajà ní kí lórúkọ country ti dé mo miss wọn because ṣe lọ́dìdí ìyá ipa àwọn òtẹ̀ lọ síbẹ̀. Ẹlòmíì gan tún pé ìpele díkẹ́ ní kó máa bá mi gbé bọ̀ máa sanwó tí máa fi gbà. Àwọn yarí wọn làwọn ò lọ bẹ̀sẹ̀. Wọ́n làwọn ò lọ wọn tí ẹ̀ gbá ní post office. Wọ́n làwọn ò lọ. So mo máa miss àwọn country kankan bẹ́ẹ̀ yẹn. But ó bà náà ni kò bàjẹ́ Ọlọ́run á bá wa yanjú gbogbo ẹ̀. So gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ bá fẹ́ rajà wá patronize mi. Ẹ wá ra ohun tí mò ń tà o. Ẹ wá ra ohun tí mò ń ta ẹ ṣàánú aṣẹ́wó ọlọ́mọ mẹ́wàá o. Ẹ wá ra ohun tí mò ń ta bí onípa àwọn ọmọ yóò ní dọmọ lọ́mọ o. Mi ò fowó lé ọjà mi púpọ̀. Cheap price ni. Mi ò dẹ́ bá wọn dáṣà kò gbà. Mi ò ń ṣe kò gbà. Tó bá wá jẹ́ pé àwọn body cream lẹ bá fẹ́ kí skin yín kó máa glow. Kí skin yín kó jáde síta dáadáa. Kẹ́ máa jáde láì lo filter, kẹ́ máa jáde láì lo makeup ẹ wò mí, no powder. Mi ń para ojoojúmọ́ mo máa ń sọ lórí ètò. Ṣùgbọ́n ṣe ni mi ò miss ojoojúmọ́ lọ ṣe máa wẹ̀ láàárọ̀ máa wẹ̀ lálẹ́. But body cream èmi ò ń lò lójoojúmọ́. And look at my face. Àwọn ìyá mi alálùbáríkà kan wá síbẹ̀ lánàá wọ́n ní wow. So ohun tá à ń rí lórí social media láyà. Mo nígbà tẹ́lẹ̀ mi máa dé bẹ̀rẹ̀ tó máa tún yà lédíkẹ́ ojú yín yàtọ̀. Èmi kẹ̀dẹ̀ ni mo máa ń fi gap sí cream lílò. Èèyàn pupa ni mí láti ilẹ̀. Ṣùgbọ́n ìmọ̀kànmọ̀kàn ó ti yé yín náà So mo wá ń try láti ṣe kíni láti maintain real skin mi padà kó padà sí normal. So mi ò ń lo cream all the time. But ọṣẹ mi máa wẹ̀ lójoojúmọ́ máa scrub body mi everyday nìyẹn no miss ní àárọ̀ àtàlẹ́. Kò sí bó ṣe lè rẹ̀ mí tó kí n ṣe wàhálà ṣọ́ọ̀bù kí délé kí n máa ṣe báyìí máa sì jókòó báyìí. Tí ọṣẹ yẹn fi ṣiṣẹ́ lọ body mi fún 20 minutes kí n tó wọ bedroom lọ. Mo bá máa tó gbé báyìí. Káwọn máa go and sleep. Money I will sleep. I need to bath first. Mo yàn máa tó gbé ní ìjókòó ni èmi èwo TV nílé. Máa tó ń gbé mi. So compulsory ni. So ẹ̀yin tẹ́ bá fẹ́ tó bá yẹ pé inú ní time àti lo body cream. Ọṣẹ nìkan lẹ need. Ó wà tẹ́ máa lò tí skin yín máa jáde tó máa glow. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti wà ní age tó yẹ pé cream ò ń ṣiṣẹ́ mọ́. Anti-ages ti ń worry yín. Cream tẹ́ máa lò fún gbogbo èmi ní anti-ages yẹn gbogbo ẹ wà tí skin yín máa jáde cream máa padà ṣiṣẹ́ lára yín. Ẹ̀yin tẹ́ bá fẹ́ maintain skin yín ẹ pè mí the same carnival àjọ wà kájọ maintain skin wa. Ẹ̀yin tó bá dé yẹ pé ṣe lẹ fẹ́ yí sókè èyí tẹ́ lè fi yí sókè ó wà available. Ẹ̀yin tẹ́ bá dé tún wá nídìí àwọn oil lásán mo ti display àwọn oil kan tí mo sọ̀rọ̀ nípa ní program tí mo ṣe ní àná. Yes so that pé mo tún ṣe sórí TikTok náà máa lọ wò máa gbé wá sórí YouTube ẹ lè rí ńbẹ̀ máa dẹ̀ gbé sí Instagram gbé sí gbogbo ẹ̀ náà. Mo sọ àwọn cream tẹ́ lè lò láti fi mix cream tó máa jẹ́ kí skin yín kó fine àbí tẹ́ lè lò lásán without mixing with any lotion. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti ní lotion tí ò ṣiṣẹ́ mọ́ àwọn tẹ́ dẹ̀ fẹ́ sọnù tó owó tẹ́ fi rà àwọn oil tẹ́ lè fi mix ẹ̀ wà tó dẹ̀ máa ṣe kí ni tó máa dùn dáadáa tí skin yín máa jáde cream tẹ́ pé kò ṣiṣẹ́ mọ́ yẹn tó máa padà ṣiṣẹ́ lára yín. Bákan náà tẹ́ bá fẹ́ ra waist bead wà waist bead oríṣi méjì ni mo ní. Mo ordinary waist bead
ordinary one for fancies, just ordinary one kẹkọ̀ọ́ kẹsìn kan yín CD kẹwọn kan yín CD ó wà available. Mo dẹ̀ tún ní tí ò ń ṣe ordinary one tó jẹ́ pé ìyẹn ó ti ṣe kí ni ó ti ní agbára, ìyẹn náà wà. Bákan náà ìlẹ̀kẹ̀ ó wà, ambit ìlẹ̀kẹ̀ ajé ìyẹn náà wà. Lẹ́yìn ẹ̀yin tẹ́ bá dẹ̀ tún fẹ́ ra face cream or face ṣálì, ẹ̀yin tẹ́ bá wá face ṣálì tẹ́ lè máa lò lálálẹ́ tó dẹ̀ máa ṣiṣẹ́ gidi lójú yín, ẹ lè kún sójú fi lọ síbi iṣẹ́, ó máa dàbí ìgbà pé ṣe lẹ́kùn powder ni, ó fà ìdàdà 5-in-1 ó wà ń bí báyìí. Ṣé gbogbo Facebook yẹn Ọlọ́run alààyè ń gbọ́ ẹ̀ tún gbúrú ẹ̀ mọ̀. Facebook àtọ́dún pípẹ́ àtọ́dún gbọ́ngàn ó máa bá yín clear gbogbo ẹ̀ máa disappear ẹ̀ ní rí mọ́. So gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìdáhùn kan tẹ́ lè fi túnra yín ṣe ó wà ń bí. Ká tún wá padà sórí oúnjẹ, gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ ti ń pè fún ẹja Thailand fish, ẹ má bínú, mi ò ríra gbogbo bí tó ti máa bá mi rà Nàìjíríà a ti lọ káàkiri wọn ò bá mi rí. Èmi gan tún ní láti máa pè láti bíbà, kò sí ni wọ́n sọ mí mọ́ tó dé bí tẹ́ja Thailand fish is so scarce and is one of ẹja tí mò ń tà jù ní bíbà, kò ń dilẹ̀ rárá. Àwọn èèyàn máa walking, àwọn èèyàn máa order. So gbogbo ẹ̀yin tẹ́ ti ń pè fún Thailand fish ẹ má bínú sí mi, mi mọ tó ṣẹlẹ̀ tí kò sí Thailand fish ní Nàìjíríà mo ti ń rà. Now ẹ̀yin tẹ́ bá wá nídìí ẹja panla kíka wa gan ti fẹ́ẹ̀ tán, but mo láwọn boneless panla ó pòrókò, àwọn boneless ó wà, but ní agbára Ọlọ́run ó máa ṣípù oríṣiríṣi ẹja bíi 5 àbí 6 òun ló máa bá mi ship very soon, but kò sí Thailand bẹ́ẹ̀. Ó wá lè dọ̀la o kọ́ pé mi pé Thailand fish ti dé o kọ́ ship yẹn náà o, but for now ẹja bíi oríṣi 5 sí 6 òun la máa ní. A máa lọ́bọ̀kù, a máa ní catfish gígé, a máa ní asa fish, that is ẹja odò, àwọn ẹja odò yẹn a máa ní ìyẹn náà. A dẹ̀ máa ní abo, lágbára Ọlọ́run abo náà ti wà lọ́nà, gbogbo àwọn ẹja tó wà lọ́nà nìyẹn. Èwo tún ni náà mo ṣàrántí orúkọ 4 tí n bá wo list máa wo tó ṣe ìkarùn bí kẹfà ń bẹ. So mo ṣàṣìrò tí orúkọ 4: abo, catfish, ọ̀bọ̀kún àti asa fish. Yes, asa kíká, àwọn ẹja odò tó máa ń dùn dáadáa yẹn, àwọn river fish yẹn tó gbá sí yẹn, gbogbo ẹ̀ a máa ní very soon lágbára Ọlọ́run. So kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra rice ọ̀fadà, ẹ fẹ́ ra irú wa ti fẹ́ tán, a ní oyin mọ́lẹ̀. Gbogbo ẹ̀yin mọ́mì mi l'Amẹ́ríkà mo rí ìdúpẹ́ gan lọ́wọ́ yín tẹ́ ẹ ra oyin lọ́wọ́ mi, àti ní Canada ń bí báyìí náà. Ní agbára Ọlọ́run oyin wa máa dé. Ẹ̀yin tẹ́ ti pè tẹ́ tún fẹ́ tún oyin rà, tó bá ti dé màá announce pé oyin ti dé, ìyẹn náà ti wà lọ́nà, ó ti ń bọ̀, kọ́ ló ń jẹ́ kó débi láyọ̀. So a lot of things ní mi ní money store tó wà lọ́nà tó ń bọ̀. Èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ kò sí mọ́, ìyẹn náà ti wà lọ́nà, but mi tẹ́lẹ̀ sọ̀gbà tí ìyẹn máa dé, orí omi nìyẹn ń bá bọ̀. Ẹ dẹ̀ mọ̀ pé orí omi máa ń pẹ́, but kò sí bó ṣe lè pẹ́ tó, ẹ trust me, èlùbọ́ gidi òun lè lùbọ́ tó ń bọ̀ lọ́nà. Mi ò ń ta èlùbọ́ gbẹ́gbẹ́, I no dey sell am. Mi ń ta èlùbọ́ mix, mi ò ń ta anything chemical coffee preserve, mi ò ń ta. Gbogbo bó ṣe máa ń fi oríṣiríṣi àwọn chemical preserve wa yẹn, ata gbígbẹ mo fi preserve wa mi. And if you see my bees, kòkòrò tíntín ní báyìí ẹ lè rí nínú ẹ̀wà tẹ́ bá rà lọ́dọ̀ Lédìké. Kòkòrò tíntín ní báyìí ẹ lè rí níbẹ̀. Ẹ̀wà mi tó dẹ̀ máa tún dé this time around yìí sí táwọn ọjà gbà máa dé, wọ́n ti bá mi ṣá gbogbo ẹ̀, wọ́n ti clean ẹ̀, náà òkúta nothing. So tó bá ti dé máa jẹ́ kẹ́ mọ̀ kọ́ lọ́jọ́ dé láyọ̀. Kí ló tún kù? So many things ló wà lójú ọ̀nà tó ń bọ̀, títí dórí àwọn tomatoes, àwọn maggi carton gbogbo ẹ̀ ń bọ̀. Now ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn ìta ní store bí báyìí, èlùbọ́ iṣu ó ti tán, kò sí yẹn náà mọ́. Gàrí wà, pando yam wà, tapioca wà, irú wà, ẹ̀gúsí, edé, ọ̀gbọ̀nọ̀, gbogbo àwọn yẹn wà available. So ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ gbá mi lágbo. Lẹ́yìn yẹn àwọn iṣẹ́ àdúrà, àṣínà, ìbùkún, ojúrere, ìtẹ̀síwájú, ẹ̀yọ́nú, arọ́bí, back to sender, àgbélépọ̀tà ó wà. Ẹ̀yin tẹ́ bá nídìí àwọn iṣẹ́ wọ̀nyí ó wà nílẹ̀. Kódà àwọn fresh iṣẹ́ tuntun they are all available here. Tẹ́ bá fẹ́ work wá sí store mi, àbẹ́ fẹ́ ròyàn wá,
ẹ máa bọ̀ wá sí 76 Wentworth Street. Any lọ́fíńdà tẹ́ bá fẹ́ àwọn blessing lọ́fíńdà èyí tí mo tà kọjá lọ, a lot of people called me and they see the work of God bó ṣe rí nìyẹn. So ó jẹ́ kó rí mi gan náà wú láti tún pé lo ìmí. So èyí tẹ́ bá ní àwọn lọ́fíńdà àánú, lọ́fíńdà ìbùkún, ẹ pè mí. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ anything fún Ọ̀fà is available. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra èpo ọ̀bọ̀ ó wà, tẹ́ bá fẹ́ ra alligator pepper ó wà, tẹ́ bá fẹ́ ra orógbó ó wà, ẹ fẹ́ ra àdí original ó wà, ẹ fẹ́ ra clove ó wà. Gbogbo àwọn nǹkan tẹ́ bá fẹ́, abẹ́ fẹ́ ra ọṣẹ dúdú tí kò sí nǹkankan bẹ́ẹ̀, normal ọṣẹ dúdú, bóyá ẹ fẹ́ fi wẹ̀ fọ́mọ ni o, bóyá ẹ fi ṣíra ni o, bóyá oníṣẹ́ tẹ́yìn fẹ́ pò mọ́ ni o, tẹ́ fẹ́ lò fún ni o, tẹ́ bá fẹ́ ra normal ọṣẹ dúdú tí kò sí nǹkankan níbẹ̀, ọṣẹ dúdú plain one ó wà available ní Lady K African Store. So gbogbo lówó ní store wa, kò sí nǹkan tẹ́ fẹ́ tẹ́ni rí ní Lady K. Ẹ̀yin tẹ́ bá láwọn èèyàn sí ìlú Canada, ẹ connect mi mọ́ wọn, ẹni kan á máa bá mi rajà, ojú òní tì mí lágbára Ọlọ́run, yìí ló ní ṣàṣetì. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra fùfú powder ó wà, potato fùfú powder ó wà, plantain fùfú powder ó wà, gbogbo nǹkan ló wà níbí, milk wà, tea wà, sanding wà, everything is there. Sóbò dá gan láti máa mu, especially fún ẹ̀yin àgbàlagbà. Ó dá kẹ́ máa ṣe, ẹ má fẹ́ ní tìsí kẹ́ mú bẹ́ẹ̀, kẹ́ máa fi flush gbogbo system yín. Bákan náà yìí tẹ́ bá fẹ́ ra díńjà gbogbo nìṣe, ṣẹ́rí díńjà gbogbo nìṣe yìí, nǹkan tó yẹ kéèyàn máa nílé ni. Tó bá gba kẹ́ máa dájọ́ mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan, tẹ́ bá ti rí system yín bó bá ṣe ń ṣe yín. Àbẹ́yìn tẹ́ ní diabetes, tẹ́ ti máa ń fìlẹ̀ diabetes ẹlòmíì, ẹnu ẹ̀ ló sì máa fìlì pé ó dà pé sugar level òun ti high, ẹnu lẹ́lòmíì ti máa fìlẹ̀. Ẹ kó tó di pé máa lo ògùn yín, ẹ gbé díńjà ẹ mú lẹ́sẹ̀kẹsẹ̀, diabetes tó high yẹn ó máa bá yín tì wá sísàlẹ̀, ó máa tì wá sísàlẹ̀, kò ní jẹ́ kó wọ́ọ̀rì yín. So díńjà apps ẹ jẹ́ kí n fi wọ̀nyí, ó dá kéèyàn máa mú, kéèyàn ní nílé, bó jẹ́ kẹ́kọ̀ọ́ máa mú ní 3 days, ó wà pa gan ní. Tí bá sọ̀kọ̀ fún yín pé ó wà pa, ẹ wo ilé tẹ́ wo, this one is for me tí mo mú bó ṣe wà yìí, ike kan mo pín sí méjì, mo gbé àfù sílé, mo gbé àfù sí shop. Tí bá ti rí pé ó ti rẹ̀ mí jù kọjá àyè báyìí, má yá gbé lura máa mú. Tí bá délé máa sùn dáadáa, ara mi á nù, gbogbo egungun mi á nà, máa jí láàárọ̀, kò ní sí pé máa lọ tíkọ́tíkọ́ bí ejò lórí bed, kò ní sí yẹn níbẹ̀. Bó tún ṣiṣẹ́ fún menstruation. Ẹ̀yin tí period yín tó dédé sá lọ lójijì, abẹ́ máa mix date, tó bá wá ní on the 15 lẹ́nìí, ó lè jẹ́ on the 40, on the 30 ló máa wá ní next month. Ẹlòmíì kẹ̀dẹ̀ ni ó lè ṣe lẹ́ẹ̀mejì lóṣù, ẹlòmíì á kọ̀ máa ya ni no stop tó bá ti lè ṣí báyìí, táàpù ti ṣí nìyẹn. Ṣẹ́rí díjà tẹ̀ wò yóò dá gan. Ẹlòmíì mi tẹ̀ gbọ́dọ̀ ka iye iṣẹ́ tó ń ṣe tán, mi ì lè ka. Bó ṣe dá fọ́kùnrin ló dá fóbìnrin, ó máa ń clear gbogbo nú. Ẹlòmíì nǹkan kékeré ló ń ṣe tí ò jẹ́ kó róyún ni, tó bá mu díjà ó lè help ẹ̀, because ó máa clear gbogbo disease, gbogbo infection tó wà lára, ó máa push ẹ̀ síta. The more tí infection bá dẹ̀ ń bọ́ta, kí ló fẹ́ stop ilé ọmọ tí ò ní gbọmọ sí? Ọmọ máa dúró téèyàn bá ti lò dáadáa. Bẹ́ẹ̀ ṣe máa lò ní, ẹ mu ṣíbí méjì láàárọ̀ kẹ́ tó jẹun. After like bíi 10 minutes, ẹ wá lọ mu warm water sí, omi tó warm dáadáa, ẹ mú lé lórí. Lẹ́sẹ̀kẹsẹ̀ yín gan máa feel ẹ̀. Alẹ́ náà tẹ́ bá ti jẹun tán, tó bá ti tásìkò tẹ́ fẹ́ sùn, ẹ lo 2 spoon, ẹ ní sùúrù fún ìṣẹ́jú díẹ̀, ẹ mu warm water sí. Ó máa ṣe kí ni? Ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ sùn láyọ̀, ẹ jí láyọ̀. Ara yín á jí pépépé, ó wà okay gan. Bákan náà èyí tẹ́ bá fẹ́ ra Agumu Manpower, gbogbo ẹ̀yin dádì tẹ́ lè ṣe dáadáa, ṣẹ́rí kiri náà ó tún máa help ọkùnrin náà, òun náà help, but help tó máa ṣe fún ọkùnrin láti jẹ́ kókó le dáadáa kò tó èyí tí Agumu Manpower máa ṣe, mí ní parọ́ fún yín o. Kódà kí má lágùnmu Manpower ńlẹ̀, èyí ò wá ní kí n sọ fún yín pé eléyìí ó máa jẹ́ kókó yín le gan-an, ẹ máa dóbò gan, ẹ máa lo 1 hour lórí obìnrin, èmi ò ní parọ́ tó ní fẹ́ tajà, ọlọ́mọ má jẹ́ gbowó èpè. But Agumu Manpower, ẹ bá fẹ́ dóbò lẹ́ẹ̀mẹ́wàá, ẹ gbàgbé, ara yín máa jí pépépépé síbẹ̀ ni. Kò dẹ̀ ṣe nǹkan tẹ́ máa lò every day. 1 spoon lọ́sẹ̀ ni, lọ́sẹ̀. Tó bá jẹ́ pé ẹ̀yin tẹ́ wá jẹ́ tó yẹ pé ara titi yín 2 minutes ni, tẹ́ bá ti jẹjà rí iléeṣẹ́ lásán báyìí, irun orí yín á dìde dé ìkọnú ẹsẹ̀ láàrin 2 minutes báyìí. Game over, ẹ ti parí game.
ẹ lè lò lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ẹ̀ẹ̀mejì tẹ́yìn gan bá tẹ̀ tí kọ́kọ́ lò ẹ ti mọ̀ pé yes ògo lẹ lò. Gbogbo ẹ̀yin dáàdì tẹ́ bá ti wọ 80-90 mo ń sọ fún yín pé tí ẹ bá lo àgúnmu manpower yìí ẹ máa dóbò dáadáa, ẹ máa ṣe bí ọmọdé. Òun náà dẹ̀ ti fẹ́ tó, òun ni ó ti fẹ́ tó ìròbójú bóyá bíi mẹ́ta lọ àbí mélòó kan tó wà níbí báyìí. Òun náà ti fẹ́ tó, òun lélẹ̀ bó ṣe rí ni nǹkan tó ń gbénú ẹ̀ ní nǹkan tó ń gbénú ẹ̀ ní. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní interest sí kó pọ̀ mọ́ tó bá dẹ̀ ti lè tán Nàìjíríà lẹ ti máa ríra. Mo fẹ́ wo iyẹ̀ tó kù ni o, ṣe fẹ́ gbọ́ ẹyẹ owó kan ló ṣẹ́kù. Ok, méjì ni manpower yẹn kù, òun ni méjì. Gbogbo tó kù bíbà sí jẹ̀díjẹ̀dí òun ló tún wà ń bẹ̀. Òun ni just two ló ṣẹ́kù, méjì. Ẹ mọ̀ pé kò ń dilẹ̀ ti diabetes ó yẹ kí n ti kó mi wà but dọ́là tó fọ́ yẹn ni mo ṣe ń direct àwọn èèyàn kọ́ lọ́ọ́ máa ra Nàìjíríà. Mo ti rá àwọn ìgbà tí diabetes tó tán èyí tó dé ó fọ́ nìgan. Mo wá sọ fún àwọn èèyàn mo ní ọ́ introduce yín ni ọ́ ní yẹn tí diabetes bá ti pẹ́ lára yín méjì lẹ máa lò 2-pack lẹ máa lò 2-pack báyìí náà ní pack ẹ rí. Wọ́n wá ní àkáwọn kọ́kọ́ rẹ̀ yàn kọ́kọ́ wọ́n lò wò wọ́n ti fẹ́ pé mi ìpamọ́ yá direct wọn sí Nàìjíríà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé wá, ẹ bá wa ṣe. Mo ní bí o gbé wá sí Canada mo ti bá gbé wá gan máa gbówó lé, máa fowó lé because dọ́là ti fọ́, máa gbówó lé. So ó better kẹ́ lọ máa rà ní Nàìjíríà. So gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí ẹ kàn sí mi. Ẹ̀yin tẹ́ bá nídìí ti diabetes yẹn náà mo lè direct yín sí Nàìjíríà. Call me kẹ́ lọ rà níbẹ̀. So a ní rí jù bẹ́ẹ̀ lọ ní orí ètò. Hello there. How are you? I'm fine. So ẹ wá ra ohun tí mò ń tà bíbá gbogbo lówó because mi mọ bí tí mo bá dé mọ́. Mo ṣàmọ̀ pé mo ti fẹ́ round up tẹ́lẹ̀. So ẹ wá ra ohun tá ń bí o gbogbo lówó. Ẹ má dẹ̀ gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi. Kẹ́ bá mi like, kẹ́ bá mi love. Ire o.